Tinubu ti já tó. Túndé náà ṣe bó ṣe ń ṣe. Lúkú náà bó ṣe já lúkú rẹ̀ náà ni. Tí ìwà ní wíìnì láti kankan ó ti lè wọ́ ọmọ rárá. Ẹlẹ́dàá mi ìgbà wo ní lọ́ọ̀fù. Ìmọ̀lẹ́ sí ra wọ̀n sí láti tẹ́ bíbí ní lọ́ọ̀fù. Abánisiwé káàárọ̀. Àǹtí Sídí, kí ló ṣẹlẹ̀? Yóò dáa fún yín abánisiwó. Sókè. Nígbà mo ti dáyé, wọ́n ń jẹ ojú mi ni wọ́n ń jẹ áàtì. Obìnrin ò fẹ́ bọ̀ yín rí. Wọ́n ò fẹ́ bọ̀ mí rí. Ẹ̀ẹ́dẹ̀ wí ni àti kankan rí. Ìwé ni áàtì rí. Ẹ wí ni àti rí. Ara. Ẹ jọ, ṣé ẹ lè ṣe evangelism? Mi ń jẹ wọ̀. Ìgbà tẹ́ ẹ lè wí ni àti báyìí, bóyá ẹ lè wí ni so ẹ bẹ̀rẹ̀ evangelism. Mi ń jẹ bẹ̀. Ẹ mọ̀ ṣiṣẹ́ ìrírí ilé ìlẹ́wọ̀n lò ní tàbí ń sinwó. Wàhálà. Ṣé ìyàwó? Ọ̀rọ̀ mi ò rí mi. Kí ni ìyàn? Èyí lẹ́wọ̀n olùṣẹ́. Ṣé mo wá dòjì sí Ọlọ́run? Ìgbà tẹ́ ẹ wí ni àti rí, ẹ dẹ̀ máa wí ni so. Tẹ́ bá dẹ̀ bí tí bẹ̀rẹ̀ sí wí ni so, ẹ dẹ̀ bẹ̀ sí ní ìbá bẹ̀ wí ni àti náà. Nítorí yóò. Nítorí kí ni ìyàn? Wọ́n lọ́mọ wáyé wá bà. Ẹ kọ́kọ́ pé ní sẹ́kọ̀ọ́. Kí ni sẹ́yìn tó sẹ́yìn kan rí? Ẹ wí ni àti rí. Ṣé ẹ ti mú gbọ́ ọ̀dà? Mo kò ní sọ̀rọ̀ ní. Bẹ́sẹ̀ mo ń ṣe nù. Ẹ kọ́ ní ikú náà jẹ. Ìmọ̀ràn yín sẹ́. Ìmọ̀ràn yín sẹ́ tẹ̀ lórí ọkọ. Ẹ kọ́ sí lọ. Ibà yín lọ. Kí ẹ tó sọ wípé ẹkọ bẹ́pẹ́. Kọ́mi ọmọ mi ní sẹ́. Mo wá gbọ́ nígbàgbọ́. Ìṣáàtì. Èèyàn wí sí ìdìbò. Lọ́ọ̀bà tí ń tẹ̀lé lórí tí mo rọra ayé mi jẹ́jẹ́.